òbí méjèèjì. Naturally generational gap wọ́n máa ń ṣẹlẹ̀ ní tí wọ́n ń ṣe láyé tiwọn ó ti ń yàtọ̀ sí tòde òní digital age àti analog age sọ pé ó yàtọ̀ síra wọn. Nítorí náà àwọn ìṣesí kan máa ń wà látàdọ̀ àwọn òbí tí wọ́n fẹ́ jọ bí aràn. Kí ló wá dẹ́rẹ́ sọ? Ó ní la taqul lahuma uffin wa la tanharhuma, ó di méjì. Wa qul lahuma qawlan karima, ó di mẹ́ta. Ó ní wakhfid lahuma janaha dhulli mina rahma. Kí ló ní ká fi parí rẹ̀? Wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. Àwọn nìkan ló ń to gbogbo eléyìí fún ọ. Pàápàá jùlọ ẹni tí wàhálà rẹ̀ ló pọ̀ jù níbi gbogbo ọ̀rọ̀ rẹ̀ ta ni? Ìyá. Ẹnìkan èé pọ́n àwọn òbí rẹ̀ lé àfalápọ̀nlé. Ohun tó bá rí tó ń pọ́n àwọn òbí rẹ̀ Ọlọ́run ò ní ṣàìpọ́nlé. Torí pé kí ni? Lára ń tọ́ba adẹ́dà máa fi ń tètè gbàdúrà ẹ̀dá ó ní kó mójútó ọ̀rọ̀ àwọn òbí rẹ̀. Ó pàtàkì. Lẹ́yìn ìgbà yìí àwa bọ́ sí ti kí ni? Àwọn ìbátan, àbúrò ìyá lóbìnrin, ẹ̀gbọ́n ìyá lóbìnrin. Torí pé kí ni? Ipò kí ni wọ́n wà? Ipò ìyá al-khala bi manzilati al-umm. Lẹ́yìn wọn ẹ̀gbọ́n bàbá, àbúrò bàbá. Torí kí ló jíṣẹ́ lásán àṣìláàmù? Ó ní amal mar'i sínú abihi. Ó ní àbúrò bàbá èèyàn lọ́kùnrin tàbí ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin àti lóbìnrin náà. Ó ní ìbejì bàbá èèyàn ni wọ́n jẹ́. Ẹ̀yìn ni pé ẹ̀tọ́ téèyàn ó fún bàbá èèyàn lèyàn ó fáwọn náà. Àìṣe cháìsì wọn ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lẹ́yìn wọn ẹ̀gbọ́n ẹni tàbábúrò ẹni lóbìnrin. Lẹ́yìn náà ẹ̀gbọ́n ẹni tàbábúrò ẹni níkẹni lọ́kùnrin. A gbọ́dọ̀ mójútó. Okay. Gbogbo àwọn táǹtò kalẹ̀ bó ló ṣe fẹ́ ṣàmójútó rẹ̀ táyì padà dáadáa ò ní bá ọ. Kò possible.